Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Ọ̀gá, láàbùkún ọ̀rọ̀ yìí, ọmọ yìí, ó mú kinní kan lára ẹ̀. Kò lówó yín o. Ṣùgbọ́n máa ń náwó bí àyè mi. Ó bẹ́ẹ̀ jẹ́ láìkì. Ṣùgbọ́n mo bá tó bá ní, wọn náà fi ṣàánú. O ò ní àbí, ìlú tó bá ní fi ṣàánú. Torí ẹni tó ń ṣàánú yẹn, kì í ṣe pé òun náà ṣàwó títì. Gbogbo nǹkan tẹ́ ẹ kọ́ lára aṣáájú òun ni tẹ̀lé ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin náà ò ní wálé. Ní ìtúkọ̀ ọmọ yìí ní báyìí ó máa ń fún yàn lówó. Ọ̀gá ti fọwọ́ sí o. Kò sí ẹ̀mọ́ ọlọ́run ló wà lókè. Gómìnà Sanwó-Olú tó tún gbà. Àkóyí Sanwó-Olú nínú Èkó 2023 re-elect Àkóyí Sanwó-Olú. Coming back to the office. Ọ̀gá fọwọ́ sí. 4 times 4 is equal to 8. 4 plus 4 8 years, yeah, my